Aláròyé máa wí o. Kí Tinubu rò ó dáadáa o. Àbádòfin owó orí tuntun yìí máa fìyà jẹ wá nílẹ̀ Hausa-Zulum. Gómìnà Borno ló sọ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Borno Northerners-Zulum ti ní àwọn ará òkè ọya kò ní kí olórí orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu má lo agbára rẹ̀ nípa àbádòfin ètò owó orí tó gbé síwájú àwọn aṣòfin àgbà l'Àbújá. Ṣùgbọ́n ohun kan ṣoṣo tó dájú ṣáká níbẹ̀ ni pé àwọn aráàlú ló máa jìyà gbogbo ohun tó bá ti díẹ̀ yọ. Zulum ní ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní àbádòfin ètò náà máa ṣàkóbá fún bí àwọn aṣòfin bá lè buwọ́lù pé kó dòfin gẹ́gẹ́ bí èròǹgbà Tinubu. Ó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò tó ń sọ̀rọ̀ lórí Channels Television nílùú Àbújá. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní ọ̀kan pàtàkì nínú àwọn ọmọ ẹgbẹ́ APC ni mí. Tí ẹ bá fẹ́ ka gómìnà méjì tó ti ń ṣe àtìlẹ́yìn fún Tinubu láti ọdún 2019 sí 2023, ẹ lè dárúkọ èmi Zulum sí. Mo wà nínú àwọn gómìnà tó kọ́kọ́ jáde síta gbangba pé ipò agbára gbọ́dọ̀ padà sísàlẹ̀. Ṣùgbọ́n ó ṣe ní láàánú pé àwọn kan ti sọ fún ààrẹ pé àwa èèyàn òkè ọya kórìíra ẹ̀, bó tiẹ̀ jẹ́ pé ìdá 60% ìbò 60% tó gbé wọlé àwọn èèyàn òkè ọya lòdì fún un. Ọ̀pọ̀lọpọ̀ àìgbọ́ra ẹni yé ló ti wáyé lórí ọ̀rọ̀ àtúnṣe owó orí yìí nínú ìpàdé àpapọ̀ àwọn ìgbìmọ̀ àṣejọba. A sì ti rọ ìjọba pé kí wọ́n sọ̀rọ̀ kí ìpàdé míì fi wáyé láàrin àwọn alẹ́nulọ́rọ̀ gbogbo. Ibi táwa dúró sí nìyẹn. Zulum wá bẹ àwọn gómìnà ẹgbẹ́ rẹ̀ àwọn alẹ́nulọ́rọ̀ gbogbo nílẹ̀ Haúsá pé kí wọ́n má ṣe gba òfin náà wọlé. Ó ní bí wọ́n bá gbà á, àkóbá ńlá ni yóò ṣe sí ọrọ̀ ajé àwọn èèyàn òkè ọya. Gómìnà Borno ọ̀hún sọ báyìí pé a mọ̀ dájú pé agbára tó borí agbára ló wà lọ́wọ́ olórí orílẹ̀-èdè yìí. A sì ti gbà fọ́gà wa gẹ́gẹ́ bí àṣà àwọn kan. Bí ààrẹ bá fẹ́ lo gbogbo agbára ẹ̀ láti rí i pé àwọn aṣòfin àgbà l'Àbújá fòǹtẹ̀ lu àbádòfin náà fún, ó mọ nǹkan tó máa ṣe. Mi ò jiyàn nípa ẹ̀, ṣùgbọ́n àtúbọ̀tán àti ìpalára ńlá tó máa fà fáwọn aráàlú ló ń kọ mí lóminú báyìí. Lójú ìwòye mi, ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Rivers nìkan ni ètò náà máa wúlò fún gidi. Àkóbá ńlá gbáà ló máa fà fáwọn èèyàn òkè ọya níbí. Ìdí rèé tá a ṣe ń rọ ààrẹ pé kó fún wa lásìkò díẹ̀ sí ká fi gbé ọ̀rọ̀ náà yẹ̀wò dáadáa láàrin ara wa kó tó di pé wọ́n máa sọ àbá ọ̀hún di òfin lórílẹ̀‐èdè yìí. À ń rọ ìjọba àpapọ̀ pé kí wọ́n dáwọ́ àbádòfin ọ̀hún dúró. Kò sóhun tó yẹ kọ́rọ̀ náà fi jẹ́ wàdùwàdù tàbí kánjúkánjú rárá. Gbogbo wa pátá lókè ọya la gbọ́dọ̀ gbé yẹ̀wò dáadáa láàrin ara wa ká mọ kókó ohun tí kinní ọ̀hún dá lé lórí. Ìpalára ńlá tó máa fà fún wa kó tó di pé wọ́n máa sọ ọ́ dòfin. Kókó kan wà nínú àbádòfin ọ̀hún tó jẹ́ pé ìwọ̀nba owó tí ìpínlẹ̀ kọ̀ọ̀kan bá pa wọnú àpò ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ni wọ́n máa fi fún un ní ìpín tiẹ̀. Lóòótọ́ mi ò kì í ṣe onímọ̀ ìjìnlẹ̀ nípa ètò ọrọ̀ ajé, ṣùgbọ́n lójú ìwòye tèmi àti nínú ìwádìí tá a ṣe, ìpínlẹ̀ Èkó àti Rivers nìkan ni àbádòfin ọ̀hún máa ṣàǹfààní fún jùlọ. Àwọn ìpínlẹ̀ yòókù lórílẹ̀-èdè yìí máa jìyà gidi ni. Àwọn aráàlú tó pọ̀ yanturu ni wọ́n sì máa forí fá wàhálà ọ̀hún bí àbádòfin ọ̀hún bá fi lè dòfin gẹ́gẹ́ bí èròǹgbà ààrẹ Tinubu o. Tẹ́ ò bá gbàgbé, ó ti tó ọjọ́ mẹ́ta tí wàhálà ọ̀rọ̀ òfin owó orí tuntun náà ti ń jà ranyìn káàkiri orílẹ̀-èdè yìí. Bí àwọn gómìnà àtàwọn aṣòfin kan ṣe fọwọ́ sí i, bẹ́ẹ̀ làwọn kan nínú wọn ń takò ó. Díẹ̀ ló sì kù kí wọ́n tutọ́ sí ara wọn lójú nílé ìgbìmọ̀ aṣòfin àgbà lọ́sẹ̀ tó kọjá yìí, nígbà tí ọ̀kan nínú wọn, Ọ̀pẹ́yẹmí Bámidélé láti ìpínlẹ̀ Èkìtì, mú àbá wá pé kí wọ́n gba àwọn alẹ́nulọ́rọ̀ lórí ọ̀rọ̀ owó orí láàyè láti wá ṣàlàyé nípa òfin náà fáwọn. Látìgbà náà ni ọ̀kan òjọ̀kan ariwo ti ń lọ tí àwọn aṣòfin láti òkè ọ̀yá sì ti ń sọ pé kí wọ́n má fi wàdùwàdù bọ òfin náà, kí wọ́n ní sùúrù. Bẹ́ẹ̀ làwọn àgbààgbà àtàwọn alẹ́nulọ́rọ̀ nílẹ̀ Haúsá yìí ń sọ pé àwọn kò fọwọ́ sí òfin náà nítorí ìfàsẹ́yìn tó máa kó bá àwọn. Ọ̀kan nínú ohun tó wà nínú àbádòfin owó orí tuntun yìí ni pé bí ìpínlẹ̀ kọ̀ọ̀kan bá ṣe pawó wọlé sápò ìjọba àpapọ̀ sí ni owó tí yóò máa tẹ̀ wọ́n lọ́wọ́ yóò ṣe máa pọ̀ sí. Ààyè pé kí ìpínlẹ̀ kan pawó púpọ̀, ṣùgbọ́n kí wọ́n sọ pé nítorí pé wọn kò tó àwọn ìpínlẹ̀ tí kò pawó púpọ̀, àwọn ìpínlẹ̀ tí wọn kò pawó púpọ̀ ṣùgbọ́n tí wọ́n ní èrò rẹpẹtẹ yóò gbowó jù wọ́n lọ kò ṣẹlẹ̀ mọ́ ìyẹn nínú òfin ọ̀hún. Lára nǹkan míì tó tún wà nínú àbádòfin ọ̀hún ni òmìnira tí yóò wà fún àwọn olókoòwò kéékèèké tí owó tí wọ́n fi ń ṣòwò kò tó nǹkan, tí okòwò àti iṣẹ́ tí wọ́n ń ṣe kò fi bẹ́ẹ̀ pọ̀, tàbí àwọn òṣìṣẹ́ tí owó wọn kò tó iye tí ìjọba fọwọ́ sí gẹ́gẹ́ bí owó oṣù tó kéré jùlọ, wọn kò ní san owó orí kankan mọ́. ṣùgbọ́n ìlú gángan lọ̀rọ̀ àtúnṣe owó orí yìí
ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sí ẹlòmíì ni pẹ̀lú bí àwọn ẹ̀yà Yorùbá àtàwọn Ìgbò ṣe ní àwọn fọwọ́ sí àbá tí Tinubu gbé síwájú àwọn aṣòfin yìí láti di òfin. Ní báyìí wọ́n ti ka òfin náà fún ìgbà àkọ́kọ́ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà, wọ́n sì ti taari ẹ̀ sí ìgbìmọ̀ tó ń mójútó ọ̀rọ̀ owó orí àtàwọn ohun tó jẹ mọ́ ọ nílé ìgbìmọ̀ náà láti ṣàgbéyẹ̀wò ẹ̀ kí wọ́n sì mú àbá wá. Ọ̀sẹ̀ 6 ni wọ́n ní láti ṣiṣẹ́ lórí ẹ̀ kí wọ́n sì gbé ìpinnu wọn lórí ẹ̀ síwájú àwọn aṣòfin. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.